tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn mi. A kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà, yóò mọ wà pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Yóò wà pẹ̀lú gbogbo àwa tá à ń wo ìkànnì yìí náà, tá a jẹ́ olólùfẹ́ ìkànnì yìí níbi gbogbo ibikíbi tá a bá wà. Ìbà Elédùmarè, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùàpè. Àgbénimọ́dẹ́yìn, afúnimọ́ṣèrègún, ọba alágbádọ́lá, àní ìlẹ́yẹ. Ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò, amógbògbò tí fi yọmọ nínú ọ̀fìn. Ìbà rẹ o. Ìbà àwọn obìnrin, àgbààgbà obìnrin. Ìfìjà àwọn àgbààgbà tí sọ kùtùkùtù mọ́wọ́. Ìbà àwọn arúgbó aṣọ má balẹ̀. Ìbà àwọn afẹ́jú ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ́. Ìbà yín lónìí o. Ìbà láàlú ògiri òkò. Òbẹ́lẹ́kún tó kẹ́rù òbẹ́lẹ́kún, bá dẹ́sọ̀rọ̀ tí ó tó dá sí ẹlẹ́kún sọkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Onímísùmí láàárọ̀ yìí sọ fún ẹ̀bàrà ti jẹ́ látọ̀ pa. Èṣù má dàlẹ̀ Yorùbá rú o. Wọ́n darí wàhálà. Wọ́n darí kò sí dáadáa nílẹ̀ Yorùbá dọwọ́ rẹ̀. Ilẹ̀ Ògẹ́rẹ́ dọwọ́ rẹ̀ o. Àtẹ̀rẹ̀rẹ̀ káyé dọwọ́ rẹ̀. Wọ́n jà ṣe ọ̀tẹ̀. Wọ́n jà tójú lẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gbọ́n ayé wọ́n jẹ́ ogun alẹ́sẹ̀. Aṣọ àwọn àgbàlagbà wọ́n jà bá wọn tẹ̀. Aṣọ ọ̀kà ènìyàn wọ́n jà tẹ̀. Ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀. Wọ́n jà bá rẹ̀ níbẹ̀ dàpọ̀. Àṣẹ. Àṣẹ wà. Kí ló gbé wa sórí ìkànnì ilé ní? Ni àwọn ọ̀rọ̀ tá à ń sọ, tá à ń jẹ lẹ́nu, tá à ti ìjẹkúnná. Òun náà ló tún gbé wa padà wá. Ẹ rí nǹkan rí lánàá. Ètò tá a ṣe lánàá. A sọ pé àwọn èèyàn kan ó bínú. Aláwọn èèyàn kan ó jáde fún wa, wọ́n sì jáde fún wa. Ṣùgbọ́n àwa ò ní fi ṣe bínú ní tiwa. Mo rá àwọn àgbààgbà méjì kan tó pè mí, tó bá mi sọ̀rọ̀ ní orí voice note. Mo dẹ̀ ṣàlàyé bí ìrìnàjò yẹn sì jẹ́ fún wọn dáadáa kó lè bá yé wọn. Nínú èyí tí máa bàgbà lẹ́nu jẹ́ láyé ní fátì ò létùtù. Kí babaláwo dáfá báyìí. Kí wọ́n ní kílẹ̀ tutù fáyìí, kí wọ́n ní fátà alálẹ̀ yìí ò létùtù. Inú àgbàlagbà máa bàjẹ́ ni. Nǹkan tó ṣe ń pè ní àgbàlagbà náà ju ọ̀jọ̀gbọ́n lọ. Ọmọdé náà máa dárò fábẹ́ tó náà tinú rẹ̀ ó bàjẹ́. Ìwọ́n rò pé kò sí solution. In tó bá ní solution, inú èèyàn máa dùn sí. Ẹ máa ń fìyàn lọ́kàn balẹ̀. Gbogbo nǹkan tí ìgbésẹ̀ wà lórí rẹ̀ ni máa ń fi ní lọ́kàn balẹ̀ pé yóò ṣe é ṣe. Ṣùgbọ́n gbogbo tá a bá lè ṣe ìgbésẹ̀ lé lórí, kí ni wàá máa fi ní lọ́kàn balẹ̀ ń bẹ̀? Kí ni ó jẹ́ ìwúrí? Ọ̀rọ̀ tí mo ń pa lásàmọ̀, ibi tí mo ń lọ rèé. Kọ́ mọ́ dà pé mo ń gbé yín wọgbó lọ. A sọ̀rọ̀ ọmọ oníkẹ̀kẹ́, ọmọ tó àti oníkẹ̀kẹ́ jọ takùrọ̀sọ. Ọlọ́pàá tó àti oníkẹ̀kẹ́ jọ takùrọ̀sọ tó wá mú ọ̀rọ̀ Yorùbá Nation wọlé. Òun ni mo mọ̀ ní yóò dá ọ̀rọ̀ lẹ̀, ó dẹ̀ dá ọ̀rọ̀ yẹn lẹ̀, wùrùn wà lé lórí. Ṣùgbọ́n àlàyé ọ̀rọ̀ ti wáyé níbi tọ́rọ̀ ti wá, àlẹ́ ti sọ láàrin wa, a ti sọ yékéyéké. Ìyẹn ti lọ, mi ìfẹ́ tó ń dá mi ilẹ̀ lénìí. Bọ̀ ibi tí mo wá ń lọ gangan lénìí ni pé lára nǹkan tá a pariwo mùfùtí fún, táwọn èèyàn ò rí dáadáa, àwọn aráàwọ̀ wọn ò rí pé n tí ń ṣe yẹn léwu. Kí ni o mọ̀ kó àwọn kéékèèké jọ, àwọn ọmọ tó yẹ kó wà ní class, àwọn ọmọ tó ká máa kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ó ṣe rìnrìn àjò ayé táyé wọn fi nítumọ̀. Ṣé ẹ mọ̀ pé èyí tí bàbá wa tán ṣe nílẹ̀ Yorùbá, àlè tí ìyẹn wọn lónìí, ó tó di after 100 ọdún méjì.
after bí ọgọ́rùn ọdún méjì àwọn àmọ́ rí iṣẹ́ tá bàbá wa ṣe yóò mọ yọ nígbà yẹn. Ìgbà yẹn mo nígbàgbọ́ pé àní sí lábẹ́ àní sí lóko ẹrú mọ́, àní wà lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa lè mọ́ sí ń bẹ̀ mọ́, ṣùgbọ́n àwọn ọmọ àgbà yẹn tí wọ́n máa bá àwọn àkọọ́lẹ̀ eléyìí táwa ń ṣe lọ́wọ́ yìí, wọ́n wàá máa rí akitiyan wa lórí àwọn ìwé. Yorùbá ní òòṣà tá a bá ń ṣe, tá a bá ń lé ọmọdé kúrò nídìí ẹ̀, òòṣà yẹn ṣe tán tí ó parun. Torí continuity ayé ń lọmọdé. Ewé yìí làwọn kan wá mú wọn, wọ́n wá ń pàdánù, wọ́n wá ń lò wọ́n lòkulò. Irú ẹ̀ ni Mufti fẹ́ máa ṣe níwò tó jẹ́ ká máa pariwo àwọn ará Wò. Wọ́n ní tá a bá pèrè ajá, ajá máa pèrè kòkò tá a fi ṣe. Àwọn ará Wò, ibi tíjọba tó ti yẹ kí wọ́n mú lọ́kùnkúndùn pé wàhálà wà, òun làwọn ọmọ bíntín tí wọ́n ń fi ẹ̀kọ́ nǹkan tí ò nítumọ̀ kọ́ láwùjọ tàbí bring wọn up. Kò dẹ̀ yọ ṣe gbangba ta ló ti ń ṣe, ó ń dẹ̀ jẹ́ kó máa yé wa wípé sẹ́ẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn pé àwọn ọmọ kéékèèké yìí ká kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dò, ìyẹn tiẹ̀ dá. Ó wá ní ẹjẹ́ ká kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn, láì ṣe ìbọn ẹran pípa, ìbọn èèyàn pípa. Sọ́dà tógun bá dé wọn ò lè dúró. Inú ogun wo ni Mufti ń jà? Ogun ẹ̀sìn. Ẹ wá, ẹ má jẹ́ kí n mọ́rọ̀ lùpọ̀, ẹ má jẹ́ n bòpò lọlé olóró, ẹ jẹ́ n fàwòrán kankan bó ṣe bẹ̀rẹ̀ ní Haúsá, ẹ jẹ́ n fi hàn yín. Ẹ rí níbi tí wọ́n ti pàdánù ọjọ́ iwájú ilẹ̀ Haúsá. Òun lè mí ṣe kígbàjarè, èyí tí mò ń kígbàjarè lé lórí pé àìtí rí wàhálà ní Nàìjíríà. Wàhálà ń bẹ tó sodo sí ọjọ́ iwájú tó pọ̀ rẹpẹtẹ. Ṣé bí ọjọ́ àná kan ló bí tòní tí wọ́n lò lọ́wọ́ ilẹ̀ Haúsá lénìí? Èní yìí náà tí ó bí ọ̀la, wọn ò padà lórí ẹsẹ̀ tí ó tún bí ọ̀la. Ẹ wo tí mo fẹ́ fi hàn yín. Ṣé ẹ rá ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀? Ṣé ẹ rí bí wọ́n ṣe kó wọn jọ lọ́rọ́ pé wọ́n wá tẹ́ bá ti wá, ìgbàgbọ́ wọn ni pé tẹ́ bá ti lè gbé ọmọkùnrin báyìí, ẹ mú lọ lé kí ó lọ́dọ̀ àfáà tí ó mọ̀ tọ́jú rẹ̀, àfáà tí ò níṣẹ́, àfáà tí kì í ṣe bíríkìlà, kì í ṣe kápẹ́ńtà, kì í ṣe tíṣà, kì í ṣe kankan, kò sí pé wọ́n ń fún lówó. Ìyẹn náà kàn kó wọn jọ ló kẹlẹ́ àsọdọ̀ tí wọ́n dá pẹ̀lú gbogbo wọn lójú. Wọ́n wá ká ọmọ wẹ́rẹ́ ọkùnrin, èmi bí ọkùnrin 9, èmi bí 7, èmi bí 3, èmi bí ẹyọkan, wọn àkọlọ sọ́dọ̀ àfáà kan ṣoṣo gbìm. Wọ́n wá ha bọ́ lé wọn lọ́wọ́. Ìmí ibẹ̀ ló dàgbà sí kò mọ ọdún tó ti wá mọ́. Wọ́n wá ha abọ́ fún wọn, abọ́ ni ó fi jẹun títí tí ó fi gbọ́njú. Ẹ wo ìpínlẹ̀ sí nílẹ̀ Haúsá. Torí ẹ̀ mo ṣe sọ pé kí ni tí kì í bá ṣe pé àwọn òyìnbó rí nǹkan rádaràda, then àwọn leaders wa tó nílẹ̀ Yorùbá wọ́n believe nù kápò tí wọ́n nìkan ó kún kẹ́kẹ́. Kí ni ìbáṣepọ̀? Kí lèrè tá a fẹ́ jẹ lára Haúsá? Kí lèrè tí Yorùbá ó jẹ lára Haúsá àti Fúlàní? Ẹ sọ èrè. Èrè wo la fẹ́ jẹ nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn? Because tẹ́yìn ó bá fẹ́ yàwó, ó sáré ara rẹ̀ pé ìyàwó mi tí ń bá fẹ́ mọ̀ gbádùn ẹ o. Èrè wo làwa fẹ́, kí la fẹ́ gbádùn lára ìbáṣepọ̀ wọn? Òun ló mú mi wá lórí ọ̀rọ̀ Aláàfin tó sign agreement yẹn 1914. Torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àìláròjinlẹ̀ ló tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà Yorùbá tó fi kó wa sóko ẹrú tá a wà lónìí.
àròjinlẹ̀. Gbogbo àwọn ọmọ òde òní náà tí wọ́n ń rí ìṣòro yìí, tí wọ́n ń sọ pé unity come first, Nigeria first, wọn ò rí bí mo ṣe ń rí tí mò ń rí yìí. Téèyàn ò bá dá yìí kankan pọ̀ pẹ̀lú èèyàn, ẹ ṣáà máa wo pé kí ni yóò jẹ́ èrè ọ̀la. Àwọn tí wọ́n kó lọ́wọ́ tí wọ́n kó abọ́lé lọ́wọ́ yìí, ṣáwọn tó mọ yín tẹ̀yìn ń fi owó iyebíye tẹ́ ẹ fi ń tírèènì, ṣáwọn tí wọ́n ó jèrè lára àwọn eléyìí lọ́la. Èrè wo ló fẹ́ jẹ lára àwọn eléyìí? Ìwọ tí wọ́n bí ọmọkùnrin méjì tó gbogbo ìgbésí ayé rẹ tó rún lé lórí, ṣáwọn tí ó bá dà kàpapọ̀ rí? Àwọn afẹ̀míṣòfò tó ń bí ìjọ yìí. Torí ẹrù dáadáa, èrò báyìí lọ́bẹ̀ gbẹ̀gìrì. Èrò ọjọ́ ọ̀la àwọn ọmọ, èrò ọjọ́ ọ̀la Yorùbá. Ẹ má ro tòní nìkan, tẹ́gun ká bẹ̀m̀bẹ̀, tẹ́yìn ó ra jẹ́ẹ̀tì, tẹ́kọ̀ọ́lé sí Victoria Island, tẹ́nilé ní Bodilon, tẹ́ni káàkiri ayé tí gbogbo ayé mọ̀ sọ pé wọ́n ná kọ́lé kiri yìí. Èrò tàwọn ọmọ tẹ́ bí sínú sísítẹ́ẹ̀mù yẹn. Bẹ́ẹ̀ yìí ti bí tiyín tó ti yàn lójú yín, èyí táwọn ọmọ tẹ́yìn bí ó bí ń kọ́ tí ò tí ì yàn lójú yín torí ẹ̀ mọ́ tí wọ́n yàn. Ṣáwọn tí wọ́n bá dàkà papọ̀ là ń wò yìí. Kí ni ó jẹ́ èrè jẹ wọn lọ́la? Kí ni ó jẹ́ èrè jẹ wọn? Ntẹ́mi rí tí mo fi ń pariwo nìyẹn o. Èrè wo lèyẹn fẹ́ jẹ lára àwọn eléyìí lọ́la? Ẹ sọ fún mi. Ẹni tí wọn ò fún ní ẹ̀kọ́ kankan, wọn ò fún lẹ́kọ̀ọ́ kankan. Ṣé èèyàn lè wà àwọn ọmọbìnrin náà? Ẹ bèrè lọ́wọ́ wọn nínú àwọn ọmọ tó kó jọ, mélòó wọn ló kéwú yanjú tó mọ Fátíà? Mélòó wọn ló mọ Kùránì ọ̀ngàn ké? Níbi tẹ́yìn yanjú dé ti yín, ẹ mọ ọmọ yín lọlé ìwé tó náà lọlé kéwú, ẹ ra Kùránì tó tán fún wọn. Àwọn eléyìí ta ni ó ra Kùránì tó tán fáwọn eléyìí? Àwọn eléyìí wọ́n yìí. Àwọn tí ó bá àwọn ọmọ yẹn fà lọ́la lẹ́ ń wò yẹn, báwo lọ́wọ́ ṣe pariwo ń gbà yẹn rí tí ò sẹ́ni bọ́dì tó gbà. Nínú yín àwárí kankan tó rí mindset àwọn Haúsá change àti Fúlàní. Àfi kẹ́ ẹ máa sọ fún wọn pé unity ó wà, ẹ force àwọn èèyàn yín kí wọ́n fi ṣe tiwọn. Ẹ máa wá gbọ́, ẹ má jà lọ púpọ̀ jù. Analysis kan wáyé lórí ọ̀rọ̀ olóṣèlú dé. Ẹgbọ́n tí àwọn wèrè yẹn tí wọ́n ń discuss lára wọn lórí 2027. Mo fẹ́ kẹ́ ẹ máa wò ó. But let me take you through. Possibly we'll be seeing some result that shouldn't be raising these nerves. Let me take you through some of the policies that this government has embarked upon that the Northern Power Bloc is very, very apprehensive about. Certain, let's look at the central bank, for instance. Some Northerners say, look, the presidency is transferring some of the most important departments and directorates of the central bank. I'm not going to argue that with you. I personally condemn it. That is one. Then some of the, projects that were allocated in most of the projects, in fact, 75% of the projects have been within the south. Even the Lagos Badagry coastal road to Sokoto, for instance, 3/4 of the projects are domiciled in the southwest. I'm not making it up. These are things you can find in the domain. Of course. And even appointments. There are 4 ministers from one state in the southwest. Which is wrong. And then there are a lot of other things that have been done. In fact, some of the nominal role of most of the appointments, the MDAs, you can even name them, they're there. All given to the southwest. And a lot of Northerners feel, Tinubu lost in his own state, Lagos, and he lost in his other state, Osun State. But in some parts of the north, we gave him earth-shaking votes. And this is how he's... And then there are also insinuations that Tinubu does not, take northern elders or northern people into confidence in terms of some of the kitchen things he does in his government. And then there are also issues like, well, there are insinuations, but that Tinubu is flying a kite
in trying to, sort of, dismantle the northern power bloc, so that by the time he, goes to 2027, he may not need the north, and the north will now would not exercise the political power that they use to get him to power. And so a lot of apprehensions in the north. And people are saying northerners cannot survive out of government. That, once they're out of government, they start getting apprehensive. They are parasites. They cannot do anything to survive, only rely on government. And that now that the feeding bottle of government has been taken out of their hands, they are now feeling apprehensive. They're making a lot of things. I really want us in the northern Nigeria to first of all look inward, because we have seen during the time of President Obasanjo, he has done well generally as a president, but he did it also more to the south. I mean, southwest. And then partly south is because of the relationship of his wife to the southeast. And then we saw... Which of his wives? The Patience. She's from South. No, I know she's from South, but I mean she has some relationship with the Southeastern, and they got a lot of appointment during Obasanjo's time. Now we know what happened during Goodluck Jonathan's time, and the South got it with him. So there is this sentimental attachment from every president to a particular region. But that being said, I just want to really focus my attention on what the North should be doing. Yes, anyhow is your opinion how you define the relationship, or what the president has been doing to or what he has not done at all. But my question or my concern is, what has our leaders been doing to the northern Nigeria? I'm coming so that you. I really want to ask this question. Do you think that the North, with all this happening, should still vote your party and President Tinubu in 2027? Yes. Why? Very good. Because he is the president who, when he removed subsidy, he gave money back to state governors. And that is the point I was going before you stopped me. Now, we have these cases of banditry that seems to put everything on hold, particularly in the northwestern Nigeria, where our governors are the chief security officers, and they have some certain powers to exercise, but they decided to work in isolation. Dauda is doing something separate. Jigawa is doing something different. The same thing with Kebbi and Sokoto, and likewise Katsina. Everybody, they are all operating in their own ways personally, and they refuse to come together, and the banditry has refused to go. But that being said, look at what is happening. The conspiracy, it's not even a conspiracy, a fact which is also verifiable. A former colonel who was commissioner of security in Sokoto State, that was accused of going to bed with bandits, and at some point even triggered the bandits to massacre people in villages that led to about 79 deaths, was removed as a commissioner, now rewarded as director general in one of the government parastatals. The North is reckless to an extent, and we should not be doing that. Okay. When we don't hold internally, when our leaders don't hold internally, and wherever we have issues, we just start looking at the federal government. Look at what the Southwesterners did. I always want to make reference with this. Amotekun was a complete architecture of this Southwestern Nigeria. They did not care about what is happening in the North. Okay, they came together I think we have to work for them. We have to draw. Ìyẹn jọ wọ́n lójú lẹ̀ ń gbọ́ yẹn. Ohun tí wọ́n ń lo àwọn ọmọ yẹn fún lẹ̀ ń gbọ́ yẹn. Wọ́n kàn ń lo population yẹn láti fi counter, láti fi win election. Tó bá yá wọn wá da àwọn ọmọ yẹn lẹ̀, ìyẹn tí ń já àwọn ọmọ yẹn ó di Boko Haram nìyẹn. Ẹ fún wọn lẹ́kọ̀ọ́ kankan. Ẹ fún wọn lọ́jọ́ ọ̀la. Ẹ lò wọ́n ṣiṣẹ́, ẹ ní fún wọn ní nǹkan tó wọ́n ṣe ayé. Làwọn ọmọ yẹn ṣe dẹni tí wọ́n ṣe dẹlẹ́mọ̀sọ́ sínú igbó, tí wọ́n ń gbébọn, tí wọ́n fi wọ́n ń ká àwọn ọmọ wọn mọ́lé. Lẹ́ni wọn wàá dúró ní tẹ́rítìrì wọn mọ́, wọ́n ti ń sàn wá sí tẹ́rítìrì bòmíì. Àwọn tí wọ́n rówó tọ́ ọmọ tí wọ́n fún àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ tó yè kóró, àwọn náà wàá rọrùn sùn mọ́. Bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn. Wọ́n ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò, tẹ́ ẹ̀ bá dá lẹ́kùn ẹ̀, pé oorun rẹ̀ ò ní jẹ́ kẹ́yìn gan náà ó sùn lóru. Àìdá wọn lẹ́kùn rẹ̀ ní ń dá wàhálà alẹ̀ sí gbogbo àwọn etíkò wa
bíi Kogi bíi Kwara tí gbogbo àwọn ìlú wọ̀nyí náà rọrùn sùn tí kì í ṣe pé àwọn eléyìí náà tí ì ṣe pé wọn náà ò tírẹ́nì ọmọ àbá làwọn ará Yorùbá tó wà ní Kwara ò tírẹ́nì ọmọ àbáwọn táwọn wà Kogi wọn ò rán ọmọ lọ léèwé wáyé táwọn náà wà rọrùn sùn lónìí wọn rọrùn àwọn yẹn ní òjò wọ́n rọrùn sùn arábítà dánwò ti wọlé dé tá à ń sọ nìyẹn níbo la fẹ́ bá yàrá já níbi eléyìí ibi tí mò ń lọ nù ibi tí mò ń lọ nìyẹn ìyẹn kéré ẹ̀yin lẹ gba àdínì lọ́dọ̀ yín ẹ̀yin gba ìsìláàmù àwa fàyè gba gbogbo ẹ̀sìn bí tẹ̀sìn bá jẹ́ 100 nínú ayé tí 20 rẹ̀ bá ń bẹ nílẹ̀ Yorùbá wà láì wọ́n ó gbé gbèsè ayé rọrùn tí ò sẹ́ni tí ò ní wọn lára sòfà tẹ̀sìn rẹ̀ ìbá ti ṣe ẹ̀sìn apààyàn náà ẹ̀wọ̀n ajé kó mọ ayé wa lẹ́nìí pé Islam tá a ti mọ̀ tipẹ́tipẹ́ pẹ́sìn apààyàn ni nígbà táwọn kan nu wa náà ti lọ nírú orientation táwọn bàbá tí wọ́n ní wọ́n ń dọ́dọ̀ wa ń bí wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ sàtífíkẹ́ẹ̀tì iná àti sàtífíkẹ́ẹ̀tì àlùjánnà inú portfolio wọn ló wà wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún wa ìwọ tó bá ṣe ìsìlámù iná lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ha sàtífíkẹ́ẹ̀tì iná ẹ mọ̀ báwọn èèyàn wá bí dẹ̀ gbọ́n gan wọ́n wá wò pé níjọ́ ò lẹ bẹ̀rẹ̀ kátikàti bàbá rẹ tó lọ ọ̀run tó dé tó mú sàtífíkẹ́ẹ̀tì ọ̀hún wádà ìwọ gan ò dọ́rùn orí ọ̀hún á ń pín sàtífíkẹ́ẹ̀tì mi ok tó bá jẹ́ pé sàtífíkẹ́ẹ̀tì náà lẹ́bàá máa pín máa pín àṣẹ títí èyí tí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nù tá a fọ́ resist Islam ìdí táwọn ọ̀dọ́ ìlú yìí ṣe ń gbógun ti Islam nù most of àwọn tẹ́lẹ̀ tí ń gbógun ti Islam yìí background wọn mùsùlùmí ni wọn most àwọn tó di church jankan mú lẹ́ni nílẹ̀ Yorùbá background wọn mùsùlùmí ni ẹ lọ check wọn dáadáa ṣùgbọ́n bá àwọn bàbá àtàná ṣe lò gba àwọn kọ́ làwọn tòní ṣe ń lò ó àwọn bàbá àtàná tó bá mùsùlùmí wá nílé eléégún ẹ bá wọn ń bẹ nílé ọlọ́ya ẹ bá wọn ń bẹ nídìí Ṣàngó ẹ bá àwọn bàbá yìí ń bẹ ibẹ̀ ni wọ́n ti ráwọn èèyàn kó ló ń ṣègùn náà máa lọ́dọ̀ Láwàní lọ́ọ́ máa kéwú èmi náà fẹ́ kí wọ́n náà nímọ̀ gbogbo mo lè láti lè kọ́dọ̀ ìtẹ́rí tí wọ́n ń ṣe gbogbo àwọn ṣe mọ̀lúdí tẹ́ bá sọ di bídíà lẹ́nìí òun ni wọ́n fi ń wú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lórí ńgbà yẹn wípé àwa náà ní tí máa dùn lọ́dọ̀ wa wọ́n wá lùlù sí wọ́n jó wọ́n ní ọmọ ìlú Kùránì tó yege gbogbo ayé ó náwó fún wọn ṣàdúrà fún inú gbogbo àwọn oníṣàngó olóòṣà náà wá wò pé èmi náà lọ́dún tí ń bọ̀ tí mo mọ̀ sóyè tí ń jẹ́ ọmọ mi náà ògúnyọ yín náà lọ kí lọ́dọ̀ Láwàní ní tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ babaláwo kankan tí gbogbo wọn ṣe dà fáàní pé ẹ̀yin náà lọ́mọ mọ́dọ̀nà wákàtí náà kó náà jọ lọ́dún tí ń bọ̀ ká lọ ṣàyẹ̀sí rẹ̀ lékéwú tí wọ́n fi rí gbogbo wọn kó dé lékéwú nù nígbà náà lọ ilé kéwú máa dùn ni ọ̀dọ̀ àfáà máa dùn ni lẹ́ni ọ̀dọ̀ àfáà wa ń kan ẹ̀ wá ń gbójú òkè bí ìgbà tí ò sọ lọ́hùn ìjà tó yẹ kọ́ lọ́hùn ó jà ẹ̀yin lẹ́yìn afẹ́ máa bá jà ẹ̀ wá ní ẹ̀ tí ìsìlámù náà ní bá ti kó nóòtù ìsìlámù ẹ̀ pa ni ẹ̀ pa á gbò kárì ẹ̀ dán kan wò káwa orí nílẹ̀ Yorùbá ẹ̀ wá wò gbogbo ayé ẹ̀yin ìsìlámù tòní tó yàtọ̀ sí tànábì lélẹ́yìí tá a lọ eléyìí tán gbédé lénìí ibi tí wọ́n ti rí kò sẹ́dá àlàyé tó mọ̀ àlùjọ̀nú tó mú wá kò sẹ́ni tó mọ̀ wọ́n wá gbé ìsìlámù tó níndé gbogbo ayé wá ń kọ́ kiri gbogbo ayé kò síbi tẹ́lẹ̀ lágbàáyé tán ti fẹ́ ẹ wọ Australia ẹ wo ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ Australia. Yes, send them home. And that is the cry of the people of Australia to the government in protest, telling the government to send the people that are destroying their country home. Who are these people? These are people from Islamic extremist countries that came into the country, and instead of them to bend to the rules and regulations of that country that hosted them, they want to impose the rules and regulations in the country that they ran away from.
on the people of the country that hosted them. Can you imagine the kind of mentality? Do I like what they are doing? Yes. Do I consider it a welcome idea? Yes, because you cannot run away from a country where you had the rules that you loved so much and go into another country where they have their own rules and practices and be trying to impose that rubbish belief that you ran away from on the people in the country that you ran to. It does not make sense. So kudos to the people of Australia. I implore those in the UK, those in the EU countries, all those countries that have been invaded by these idiots, to come out and do the same thing so that their country will not be destroyed. Now, is there another way apart from this? No. The only solution is to kick them out or to treat them the way China is treating them, which is something I'm going to talk about in another video. So if you are not following me, do well to press that button so that you can see that video when I drop it. Kudos to the people of Australia. You must take your country back. ṣé wọ́n fẹ́ Islam ní Australia? Ẹ lọ sí England kẹ́ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀. Ẹ ń lọ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á lu wọn wípé kíní cross tó wà láàrin flag wọn ẹ̀ yọ kúrò pé kò dáa, ẹ̀ṣẹ̀ ni nílùú. Ìlú tí yìí bá rọrùn yìí bá wá sílùú nílùú. Jẹ́ pé ìlú yìí rọrùn ni ẹ ní wá gbé nílùú onílùú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bọ̀bọ́ yẹn sọ, ó ní China lọkọ yín. Àwọn amúlégbè wọn ò gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wọn. Ọmọ Abraham ló mú Christianity àti Islam wá gẹ́gẹ́ bí wọ́n ṣe pàtà wọn, wọ́n ṣe hunra wọn mára wọn. Abraham kan ṣoṣo òun ló ní Christianity, òun náà ló ní Mùsùlùmí. Àwọn tí wọ́n jọ wá múlégbè tíra wọn ní Japan ní gbogbo wọn ní àwọn ìlú wọn yẹn wá rí ẹ̀sìn yẹn wọn gbà lọ́wọ́ wọn nítorí wàhálà. Chinese wá gbọ́n tó bá ti rí wọn tán kóra wọn jọ báyìí táwọn ọmọ ṣe yóò wù mọ́ṣáláṣí, wọn ò jẹ́ kó fi mọ́ṣáláṣí kan balẹ̀ ní China, wọ́n máa wó ni. Táwọn ti dáwọn Muslim kóra wọn jọ síbi kan wọ́n dàbẹ̀rú ni, wọn ò ní jẹ́ wọ́n dúró papọ̀ ní China nítorí China mọ tí wọ́n lè dánwò, wọ́n dá wọn mọ̀. Bí ṣe gbogbo Benji ṣe tó, èmi ò dán rí o, ọ̀rẹ́ mi tó dán dáadáa tó gbé bẹ́ẹ̀ dáadáa sọ fún mi, ó ní church ẹyọkan péré níbẹ̀ ní gbogbo gbòòrò Benji, church ẹyọkan. Sọlọ́run ò wá gbàdúrà Chinese ni. Sọlọ́run ò gbàdúrà Chinese. Ẹ fẹ́ fọ Chinese òwe náà ìlú kankan láfíríkà, ṣe fẹ́ fi wé ìlú kankan ní Western world. Ẹ lọ wò ó, Sọlọ́run ò gbàdúrà Chinese. Ẹ máa rò pé dídì ní gbogbo àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀. Àwa ògọ̀ téèyàn bá mú àgọ̀ tẹ́ eré lórí ìkọ́ tẹ́ ẹ sọ aṣọ àgọ̀ sọ́rùn, àwa ògọ̀ ń tiwa. Àgọ̀ torí ẹ̀ la fi ní pé ẹjẹ́ àwọn ọmọ yóò lọ léèwé kójú wọn ó lè là kán lè ríran. Kì í ṣe ẹni tó lọ léèwé tí ò pass through 4 wall of the class. Kì í ṣe irú àwọn yẹn là ń sọ. Àwọn tá mọ̀ túmọ̀ ìwé là ń sọ. Kì í ṣe àwọn tó lọ léèwé dogmatically pé nǹkan ní kí n lọ kà ní mo lọ kà tí ò ka nǹkan mi mọ̀wé. Because tó o bá lọ school nǹkan pè ní institution, wọ́n fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ni. Ntọ́ ọlọ́kọ́ ọ wà kọ́ nǹkan mi mọ́ látara àwọn tó o bá gbé papọ̀. Ọmọ mi kan ó pè mí recently, ó lóun fẹ́ lọ school. Ara ẹ̀kọ́ kan tó yẹ kó bí máa listen sí ni o, nírú àwọn fídíò tá a ṣe yìí. Ó wá sọ fún mi pé òun fẹ́ gba ilé, ó ti wà lé HND 2. Ó wá sọ fún mi pé òun máa fẹ́ sanwó lé, owó lé wo ní HND 2 tó fẹ́ sanwó lé. Ó ní èmi ò gbọ́rú ẹ̀ rí. Ìyẹn náà wá mi sọ̀rọ̀ àìjẹ́ kó gbalé nínú àwọn àgbàlagbà ní ó ti mature náà, ó yẹ kó lè dá dúró. Wọ́n á wọ̀ ẹ́. Mo ní sọ ohun tí ń gbé obìnrin ni, tí o bá gbé obìnrin kan ṣé wàá ní kó má lè dá dúró. Kò yé, kò mọ̀ pé ẹ̀kọ́ tó jẹ́ káwa lè dá dúró lénìí, tá a fi lè mọ ọ̀tún yàtọ̀ sósì, tá a fi lè dárin inú ayé, òun ni pé a mingle pẹ̀lú àwọn èèyàn. Nínú yàrá tí mo gbé nígbà tí mo wà school, àwa 5 la sùn nínú yàrá kan. Àwa 5 la gba yàrá ẹyọ kan, 4 ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, gbọ̀ngbà tó yẹ ẹnìkan join wa a pé 5. Tí mo fi kúrò ní social mi ò rówó ilé san rí, mi ò rówó ilé san. Àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lénìí. Àwọn tó sanwó lé ńgbà yẹn, àwọn ọ̀rẹ́ wa gbà yẹn, mo appreciate wọn, bàbá wọn wà okay. Ìjọba bàbá tèmi lọ, tèmi bá lọ èlò mo fẹ́ rí,
tí n bá lọ lé owó tí màá fi mọ mọ́tò padà sí skul wo fún mi kò sí owó tí màá fi jẹun àwọn pípọ̀ yẹn ló máa bá ṣe raise èmi mo ṣe ìrìn àjò mi tí mo fi kúrò skul. So ẹ wá fẹ́ fi compare ọmọ tó jẹ́ pé gbogbo nǹkan rọ̀ lọ́rùn àwọn náà máa ń ṣe me and my wife tí ò sí ẹbí kankan kírú yẹn wá di governor state yóò jẹ páànù yà ibi tá a ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ gidi ẹ̀ because wọ́n mímú pẹ̀lú àwọn èèyàn ìwé sọ nìkan ni ó mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń gbé láàrin àwọn èèyàn kò ní mọ̀ ìwọ tó lè gbé láàrin àwọn èèyàn táwọn èèyàn dẹ̀ lè gbà ọ́ láìsí pé o ní nǹkan kan tó contribute ẹni yẹn ó gbìyànjú irú ẹ̀dá bẹ́ẹ̀ ni mí relationship yẹn dẹ̀ wà dọ̀la ó wà intact dọ̀la gbogbo àwọn tájọ gbé yàrá yẹn àjọ wà dòní tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bíi 20 something years ago ni mo ń sọ a ṣì wà dòní tá a ṣe sọ̀rọ̀ tó jẹ́ pé tí má ní nǹkan ṣe máa pè é ọgbẹ́ni ó yá mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n ń bọ̀ nìyẹn táwọn náà máa wá mi tó ń bá wà mo fẹ́ nǹkan báyìí èmi náà lọ sọ́dọ̀ wọn nìyẹn so bó ṣe rí nìyẹn gbogbo wa la mọ ìyàwó tá a fẹ́ gbogbo wa la mọ ọmọ tá a ti bí kẹ́lẹ́ mọ̀ inú ìṣòwò yẹn wà intact dọ́là. So irú nǹkan báyẹn tí ẹ máa fi build nìyẹn ni mo ṣe ní try kẹ́ mọ fáwọn ọmọ ní chat ẹ má jẹ́ kí ayé rọ̀ wọ́n lọ́rùn jù kì í ṣe pé kí wọ́n lọ máa bà nǹkan jẹ́ but ẹ jẹ́ kí wọ́n wà ní middle of the way at least lọ́rẹ̀ẹ́ mi ò sọ pé kọ́ mọ́ sanwó yàrá but ní ọ̀rẹ́ tẹ́jọ́ pa owó yàrá papọ̀ kò wá ní gbogbo school yẹn ṣe tó kò wá ní sẹ́ni kankan tí wà tẹ́tẹ́jọ́ one class nígbà tá à ń sọ yìí èmi nìkan ní class mi yàtọ̀ sí tiwọn èmi wà ahead of them yí ẹ tèmi wà ahead yìí tiwọn bàtẹ́mi wà ń bí part 2 àwọn wà ní part 1 hostel kan láti pàdé hostel yìí dẹ̀ ní problem bá a ṣe kóra pọ̀ nípa ẹja àgbálẹ̀ aláìka ara wa kájọ máa ń pàdé àmẹ́rin bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀yìn jẹ ní period tí mò ń sọ yìí nínú wa àwa mẹ́ta kọ́kọ́ pàdé yẹn méjì ló ní fàájì nínú wa àwọn méjì tó kù yìí ṣe fàájì àlejò gbé dé ní àjọjọ wa ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí àjọ wa dòní ni so mo bẹ̀yìn lórúkọ ọlọ́run ọba kí wàá fi compare òun là ṣe ń sọ gbogbo orú àwọn nǹkan báyìí fáwọn èèyàn tọmọ bá tún wá lọ skul náà ẹ jẹ́ kó ní ẹ̀kọ́ gbéyàn ṣe máa gbé mo rántí gbà yẹn nígbà tá a fi sí pàdé wa òun àmọ́ alákọ̀wé ni àwa agbéra lọ sọ fún mi ẹ̀ ń lé pé tẹ bá rí lágbájá nílé wọn bó ṣe máa ń ṣe gbogbo alálọ́lé ara wa káàkiri láàmú màmá ara wa kẹ́lẹ́ mọ́ bí tá a try tí relationship yẹn tó lágbára dé. àwa méjì ni bàbá wa wà òkè àwọn méjì tó kù bàbá wa wà òkè bàbá kan ṣiṣẹ́ ní NPC ìkan ṣiṣẹ́ ní Nitel nígbà yẹn territorial manager Nitel ní Marina ni bàbá ẹnìkan nù wa. so kò jẹ́ káwa yòókù tá a lówó ká fèrè pé kínní adẹjọ wà ààrẹ sí the same class tábà sọ pé àbí torí pé a wà ní same class a lè máa kọ́ra wa níwèé láfíjọ wà rárá o ìfẹ́ ló dá wa papọ̀ ìfẹ́ ló dá wa pọ̀ so these are the things tá a try láti sọ fúnra wa dòlè tí ó kàn mẹ́ni pé Yorùbá ni àmẹ́nẹ̀ ni tó wà ń bẹ́ nìyẹn ẹ jọ nítorí tọ́lọ́ ọba mi fẹ́ kí fídíò yìí gùn púpọ̀ mo ti fẹ́ máa wọnú ìtàtẹ́ yẹ kí n wọ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ lórí kan nìyí bá a ṣe rí nìyẹn ẹ jọ ọ̀rọ̀ bílẹ̀ Yorùbá ó ṣe dádúró òun ló bẹ́ mi torí mo rí i pé ìdádúró wa ló lè ṣèso rere kì í ṣe ká máa bá wọn tá à ń bá ṣe ìpapọ̀ kò sí èrè ń bẹ́ẹ̀ mọ́jà parọ́ tẹ̀ jẹ́ ìrìwò la fẹ́ jẹ lára àwọn eléyìí tí ẹ wo tínkì wọn tó àníri jù báyìí lọ lẹ́ni lórí ìkànnì yìí èmi ní ti yín tòótọ́ bàbá àṣà.